Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Ọ̀rẹ́ mi Aisha Adébọ́lá bó ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ní lálẹ́ kí ni Aisha fẹ́ lọ bá lọ ẹlẹ́dàá rẹ̀ nìkan ló mọ̀ ìyànjú mo fẹ́ gbà wá o nítorí gbogbo wa ti mọ̀ pé death is inevitable a máa kú jọkọ̀ kí là ń parí sí ilẹ̀ dẹ́kun báwo la ṣe kó ayé láyà sí ẹ jẹ́ ká rò dáadáa láàrin àwa àti Ọlọ́run wa ọjọ́ tí Aisha kú gbogbo wa mọ̀ pé lọ́jọ́ kejì ẹ̀ àbọ́jọ́ kẹtẹ ní tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ kan bá a ṣe máa yọ lẹ́yìn kọ̀ọ̀kan rẹ̀ o kò sọ gbọ́dọ̀ fẹ́ dá sí ẹ̀ ẹ jẹ́ ká tún àárín àwa àti àwọn èèyàn wa ṣe àárín àwa àti ẹlẹ́dàá ṣe pàtàkì àárín àwa àti òbí wa ṣe pàtàkì o àárín àwọn ọ̀rẹ́ wa àtàwa ó ṣe pàtàkì o gbogbo tá a bá pè láyé a máa kà ó kí Ọlọ́run forí jì ní ṣá o torí mi rò pé èrè òwò ló mọ ọdún ìbárò mọ́wé ọmọ ọdún lọ mi ò mọ̀ pé fún owó lọ́pọ̀ oṣù ọmọ ṣùgbọ́n Aisha ti lọ àmì ìdúgbò mo gbà ládùúrà ọ̀run dẹ̀dẹ̀ mọ́kànjú gbogbo wa là ń bọ̀ gọ́ọ̀mù sí ọ. ọ̀run dẹ̀dẹ̀ mákànjú gbogbo wa là ń bọ̀ a gbàdúrà tó jẹ́ pé ìgbà tó ní kálukú wa kó tún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ jù báyìí lọ.